الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. اللهم صل على محمد وآل محمد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا برحمتك عذاب النار بحق محمد وآله الطاهرين. الله أكبر. سبحان ربي العظيم وبحمده. اللهم صل على محمد وآل محمد. سبحان الله. سمع الله لمن حمده. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. استغفر الله ربي وأتوب إليه. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. بسم الله وبالله وخير الأسماء الحسنى كلها لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وآل محمد وتقبل شفاعته في أمته وارفع درجته بحول الله. بسم الله الرحمن الرحيم. الله أكبر. سبحان ربي العظيم وبحمده. اللهم صل على محمد. سمع الله لمن حمده. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. استغفر الله ربي وأتوب إليك. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. يا ولي العافية نسألك العافية عافية الدين والدنيا والآخرة. يا مقلب القلوب ثبت قلبي على دينك بحق محمد وآل بيته الطيبين الطاهرين. الله أكبر. بسم الله وبالله وخير الأسماء الحسنى كلها لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وآل محمد. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر. الله أكبر. الله أكبر. اللهم صل على محمد وآل محمد. gbogbo àwa mùsùlùmí ìrun tọmọkùnrin yìí kì í ìjọjọ ọ̀run tèmi àti gbọ́yé tá à ń kí ọ̀kan gbòógì nínú bus stop táwọn ṣe àfẹ́ jọ́pọ̀lọpọ̀ mùsùlùmí sí rè bus stop táwọn fẹ́ jọ́pọ̀lọpọ̀ mùsùlùmí sí ọ̀fẹ́ gan o ọ̀pọ̀ gan kì í sọ̀nà kan gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ táwọn náà ń kílèmù pé mùsùlùmí làwọn tọ́pọ̀lọpọ̀ lè máa lérò pé ẹ̀rí sì sí wọn mùsùlùmí lọ́lọ́run pé gbogbo wa ṣèbáàjọ ń kírun ọ̀kan gbòógì nínú bus stop táwọn ṣe àfẹ́ jọ́pọ̀lọpọ̀ mùsùlùmí sí òun rèé ìrun tiwọn rèé ìrun tiwọn bó ti tó kì í wákàtí 5 lèmi àti yín máa ń kí àbí ìrun 3 làwọn máa ń kílé lóòjọ́ wọ́n máa ń ṣe jámù zuri àti asiri papọ̀ wọ́n máa ń ṣe jámù magribi àti ìsáì papọ̀ wọ́n á máa kí zubu ìlákòókò rẹ̀ ó di ọ̀nà ìgbà 3 náà máa ń kírun léde ẹ rí i pé nínú súnà nínú islam tó lálàáfíà tí mi àti yín gbọ́yé àwa náà máa ń ṣe jámù zuri àti asiri nígbà míì bóyá tójò bá ń rọ̀ àbátẹ́gùn fẹ́ àbí èèyàn tí sà ní uziri kan àbí èèyàn jó nírìn àjò àmọ́ láì ní uziri kankan báwọn ti máa ń ṣe jámù òrùn papọ̀ nìyẹn ìgbà 3 làwọn máa ń kírun léde ìrun tó wá kì í nínú mọ́sí àbí tèmi àti gbọ́yé tí mọ́mù mẹ́rin ìkan nínú àwọn mọ́mù mẹ́rẹ̀ẹ̀rin tí mọ́mù Málíkì ní ìrun yìí jọ ní àbí àgbọ́yé ti Abu Hanifa rahimahullah
ẹ súnmọ́ ẹ dáadáa ẹ rí i pé ibi tí ń forí kàn yẹn ó ní òkúta kan tí ń forí kàn níbi orí ìtẹ̀hún ẹ̀yẹn ẹ wo bẹ̀ dáadáa túríbà ni wọ́n ń pè. Wọ́n gbà yí pé ìforí kan òkúta yẹn àbí yẹ̀pẹ̀ yẹn lọ́lá jùlọ torí pé yẹ̀pẹ̀ Karbala ni ní sàárè Hussein ọmọ Ànábì sallallahu alaihi wasallam pé yẹ̀pẹ̀ ẹbẹ̀ lọ́lá jùlọ láti forí kàn. Ọ̀kan gbòógì tọ́pọ̀lọpọ̀ bá lè kọ ọyẹ àtẹrù ara rẹ̀ pa bóyá tẹ́lẹ̀ ọ̀lẹ́ máa lérò pé mùsùlùmí lọ́lọ́run pé wá yín sàlàfíà kíni alùsùnà kíni. Islam tèmi àti yín jọ ń ṣe pọ̀ èyí tó dèmi àti yín pọ̀ Islam tá a gbọ́yé sẹ́rí àkídà wọn kọjọ tiwa àkídà wa tí ọ̀jọ́ra wọn nílànà ìjọsìn wọn ò fi bá tiwa lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà ni wọ́n yọ ọwọ́ wọn láwo ibi táwọn náà sì ti bẹ̀rẹ̀ òní Abubakar radiyallahu anhu òní àkọ́kọ́ máa ń fẹnu àbùkù kàn Umaru ẹni yẹ̀yẹ́ ni lọ́dọ̀ wọn. Táwọn kan bá wá láwọn rí láàyè fi àwọn sọ̀hábà yìí tọ́pọ̀lọpọ̀ wá lérò pé ọ̀rọ̀ mọ́ ní Sahih Bukhari ẹ lọ kà á ẹ lọ ṣe kíní kan. Àní gbogbo mọ̀ tí kálukú bá fẹ́ wá ọfẹ́ kí kálukú orí sìn kájọ fi máa hanra wa. Èèyàn máa ní àdàfù pé òkè ẹgbẹ́ yìí o orúkọ ẹ̀sìn làwọn náà gbé kalẹ̀ pé àwọn làwọn wà lójú ọ̀nà jùlọ. Kálukú ni máa wá ní tájẹ́ẹ̀tì pé ibi tá a fẹ́ já yín sí rè ọ̀kan gbòógì nínú ibi tí wọ́n fẹ́ já wa mùsùlùmí sí rè. Ìrun rẹ̀ ò ní jẹ́ wákàtí 5 mọ́ wákàtí 3 ní ó jẹ́ ìlànà tó sì máa gbà fi kírun orin. Ok ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí tí o ti sọ làákàyè náà mọ̀ ọlọ́mọdé òun sì rí ibú. Ok ibi téèyàn ti máa wá kọ́kọ́ bẹ̀rẹ̀ ni wípé wọ́n kọ́kọ́ máa gbin ìkórira ètèdè àwọn sọ̀hábà síyàn nú ẹ̀mí wọn náà máa rí sìn àwọn náà pa Fatima ọmọ Ànábì sallallahu alaihi wasallam àwọn àkógun rẹ̀ fún àwọn bẹ́yìn Ànábì jẹ́ àwọn sọ̀hábà ìyẹn sì rí ibú wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn o. Èmi àti ọlọ́mọdé àti dídí àgbákò tó fi jọjá sí pé ká má dákẹ́ báwa náà bá ti mọ̀mọ́ ká máa ṣàlàyé fáwọn èèyàn torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ballighu anni walau aya mú ọ̀rọ̀ mi dé ti gbọ́ àwọn èèyàn kódà bí wọn náà mọ̀ ju àyà kan lọ. Kódà bó gbogbo gẹ́gẹ́ pé àwọn tí wọ́n ń pè wá sí àwọn aláṣọ dúdú báyìí ni tá máa ń gúnra wọn lọ́bẹ̀ àwọn bus stop tá máa ń já àwọn èèyàn sí máa mú wa lẹ́sẹẹsẹ pé lẹ́yìn irun kíkí wọn ibi tí wọ́n tún fẹ́ kọ já sí rè lẹ́gbẹ́lẹ́gbẹ́ kọ̀ọ̀kan náà níbi tí wọ́n ń gbé kálukú lọ ọkọ̀ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń pèrò sí pẹ̀lú ẹni dúdùn wọn níbi tí wọ́n fẹ́ já kálukú sí ọ̀kan gbòógì ibi tí wọ́n fẹ́ já yẹn sí rè kódà kí wọ́n irun wọn ọjọ́ tiwa kọjọ́ tiwa irun táwọn ń bá bọ̀ yìí ìyẹn ni pé ọmọ ayé bá fún ní fún wọn láàyè láti lè máa gbé àwọn kankan sí yẹn nú ẹ̀mí gbogbo ẹ̀yin tẹ́jọ́ wọn àti ẹ̀yin mufti ọ̀rọ̀ kan yín o lákòókò yìí ẹ ran àwa mùsùlùmí lọ́wọ́ ẹ̀yin tọ́lọ́run bá pè dá sọ̀rọ̀ ẹ̀yin tẹnu yín tọrọ ẹ̀yin táwọn ará ayé ń fẹ́ ọ̀rọ̀ ká máa lu ajá náà sí lákòókò yìí kí ká máa dáwọn èèyàn lára yá eléyìí ò kìí sá ká lè bọ́lọ̀ nírọ̀rùn ẹ máa fìdí ẹ̀ múlẹ̀ kí ni àkídà àwọn Ṣíà kí ni ìgbàgbọ́ tiwọn kí ni ìlànà ìjọsìn wọn. Àwa àti ọ̀pọ̀lọpọ̀ ẹni tí bá ń kílèmù mùsùlùmí a lè máa ní àwọn mọ̀kàlàfà tó jẹ́ pé eléyìí ò lọ́tò eléyìí ò bá súnà mu a sì lè mánéjì ara wa àmọ́ kò rọrùn kéèyàn fẹ́ gbé àkídà àwọn Ṣíà wọlé pẹ̀lú àníyàn pé kájọ orísìn pé mùsùlùmí tọ́lá láàfíà bíi tiwa làwọn òkúta tí wọ́n ń gbórí léhùn bídíà tó ní àgbà bẹ́ẹ̀ ni wọ́n wá ní wọn láwọn bus stop àgbákò tí wọ́n fẹ́ já kálukú sí ọ̀pọ̀lọpọ̀ yẹn wà sí tọ́lọ́ wọn bá pè dá sọ̀rọ̀ yín lára ayé ń fẹ́ yín ni wọ́n ń retí ká máa ṣe wá sí olóbìn ilé yìí lákòókò yìí kò nítumọ̀ o bákìdá bá ti bàjẹ́ gbogbo àyìn bí ẹ bá ti sọ̀wá mẹ́ta nù àwọn ọmọ rẹ̀ ó ṣe rí ibú gbogbo eléyìí ò nítumọ̀ o gbígbà kò à ń dáni lára yá ẹ fi àkídà ìgbàgbọ́ àkídà ìròrí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kí ni ìgbàgbọ́ àwọn Ṣíà lórí àwọn sọ̀hábà kí ni ìròrí àwa mùsùlùmí tó ṣe déédéé Imam Málíkì làwa ń tẹ̀lé Imam Málíkì làwa ń tẹ̀lé Imam Málíkì òun wọ́n fẹ́ jagbà mọ́ yín lọ́wọ́ o kálukú ni kí ó ronú pé òun lè jábọ̀ pẹ̀lú ntòun bá gbáyé ṣe pẹ̀lú ntòun bá darí àwọn ọmọ sí pẹ̀lú wọn bá àmà tọ́lọ́ wọn bá bọ̀ kálukú wa lájẹjú ẹ̀ kọ́ mọ́ bá dàdánwò mọ́ wa ní ọwọ́ àná ọlọ́run nífẹ̀ẹ́ mi àti ilé ìmọ̀ mọ́ wa lẹ́sẹẹsẹ bus stop àkọ́kọ́ nìyẹn bọ́ọ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ọwọ́ aláwọn bus stop láwọn ibi tí wọ́n gbé kálukú lọ subhanaka la umma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àti mi àti ọlọ́mọdé àbá wọn ṣe dédé àgbákò àwọn Ṣíà ọlọ́jọ́ kan oṣù rẹ̀ wọ́n á di ọlọ́run wọ́n ti ń gbàlẹ̀ o wọ́n ti ń fẹ́ o ọ̀lẹ lọ́pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ ìrun wákàtí 5 yìí ó ti di ṣòro fún wọn o wákàtí 3 ni wọ́n ń wá wọ́n sì fẹ́ máa ṣe mútíà àtọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó rò máa.